wa yusifuni jahalun li fahmi Tanimola fatawa al-harani fahama qaumil aghafili kada Shatibi habri shari'ati la mira usulan furu'an inda alili afadili usulan furu'an inda alil afadili wa asika salatullahi thumma salamuhu ala al-muqtaral mukhtari khairul awaili ala al-mustafal mukhtari khairil awaili. Mo ní wa yusifuni ó bà mí nú jẹ́ jahalun li fahmi Tanimola àìmọ̀kan tí ń bẹ fún àgbọ́yé Tanimola fatawa al-harani fahama qaumil aghafili. Fatawa al-Imam al-Harani Tani Harani afawa ni Ibn Taymiyyah ni Ahmadu ibn Abdul Halim ibn Abdussalam al-Harani. Harani ọmọ ìlú Harani kọbílà wọn ó kọ family. Mo ní ó yà mí ó bà mí nú jẹ́. Kí ló bà mí nú jẹ́? Mo kó ti fatwa Sheikh al-Islam Ibn Taymiyyah mo kó ti ẹ̀ ń gbà náà níbi tó ti ń sọ̀rọ̀ pé bídíà wo làwọn salaf àwọn àfa Alu-Sunnah náà máa fi ń ríyàn kó ń bídíà ni. Mo wá tu ọmọ ìyá yìí sì lọ ń tún tukutu nígbà tí ó tún wá ibi tásìrí ẹ̀ tí wá tú oní ti Imam Shatibi kò wá mọ bí ó sì tú àwọn ti Imam Shatibi torí pé àfọ̀n ṣẹ̀ríà ni òun máa ń lo àwọn alifasu qawaid al-usuliyya ó wá dààmú ó wá ń tún tukutu so ló fà tí mo fi sọ pé wa yusifuni jahalun li fahmi Tanimola fatawa al-harani fahami qaumil aghafili. Ó bà mí nú jẹ́ pé fún àìmọ̀kan tí ń bẹ fún àgbọ́yé Tanimola tí sì ń kílèmù póun nímọ̀ Salafi làwọn ìmọ̀ ń bẹ àkídà ń bẹ manhaj ń bẹ hadisi ń bẹ kò wá gbọ́rọ̀ Sheikh al-Islam Ibn Taymiyyah yìí fatawa al-harani fahami qaumil aghafili. Ó wá gbọ́yé sí àwọn ìjọ aghafil àwọn òpèyàn jámù gáfìlù àwọn òpè àgbọ́yé rẹ̀ ní Tanimola wá lọ gbọ́yé sí. Kada Shatibi habiri shari'ati la mira gẹ́bẹ̀ náà ni Imam Shatibi kò gbọ́rọ̀ tiẹ̀ náà yìí ó bà mí nú jẹ́. Habiri shari'ati la mira ẹni tó jẹ́ pé ibùdó ma sharia ni tí ò sí èméjì mbẹ̀ Imam Shatibi usulan furu'an inda alili afadili. Tá bá ń sọ̀rọ̀ nípa usul yẹn ìmọ̀ àkídà tá bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ furu ibùdó ni al-Imam Shatibi usulan furu'an inda ahlil afadili usulan furu'an inda ahlil afadili. Ẹ bá ń kọ́ ti àárín òní pé Tanimola ó ṣàìmọ̀ kan nípa àgbọ́yé ọ̀rọ̀ Imam Shatibi àti Imam Ibn Taymiyyah ẹni tó jẹ́ pé ibùdó mọ̀ ni níbi ọ̀rọ̀ àkídà usulan wa furu'an. Inú nǹkan tó tún dààmú àwọn ọmọ ìyá yìí ni pé wọn ò mọ̀ yàtọ̀ láàrin usulu din àti furu'u din kọ́dọ̀ olórí wọn sọ ibùsíbù ìjìmá wọn ò mọ̀ yàtọ̀ òun náà máa fi ń bà déyàn lórí gbogbo nǹkan. Usul wọn ò mọ̀ usulu àkídà tá à fi ń bà dáyàn usulan furu'an inda alil afadili. ẹsẹ̀ bá a kàn gbé tíra wá ń kà ní ìwọ Tanimola ìwọ máa bá professor of akida ó máa bá nẹ́mà no wọn ò ráyè tí mọ́ wọ́n ti Ọlọ́run ti gbé wọn ga ayé àwọn àgbáyé náà ń bá deal nísìn wọ́n ti kọjá tí wọn ò ráyè tí mọ́ wọn gbàgbé ń pa ẹ gbàgbé ń pa ẹ. usulan furu'an inda alili afadili tó bí Imam Shatibi tiri yẹn. ẹ̀yin èèyàn Tanimola ó ṣàìmọ̀ kan rẹ̀ ọ́díò rẹ̀ ń bẹ ọ́díò gbà náà ń bẹ àwọn ọ̀rọ̀ mo bí wọ́n láwọn question ó láwọn question tí mo throw sí wọn gbà náà tí mo ní kán answer rẹ̀ ìpè ẹni tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tó sì jẹ́ pé lórí àkídà Alu-Sunnah wal Jama'ah ló wà kódà kìí ṣe TMC kìí ṣe tàdọ́múnù kìí ṣe tààwọn ó wá kọlu nǹkan báyìí ṣé sì ń jẹ́ Sunni àbí èsè Sunni.
wọn ò lè dáhùn nítorí pé inú àwọn àfáà tí wọ́n ń tẹ̀lé wọ́n yọ̀yàn kó nu súnà torí ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀ṣẹ̀ ni nǹkan náà àmọ́ inú àwọn àfáà tí wọ́n ń tẹ̀lé wọ́n yọ̀yàn kó nu súnà tí èyí mọ̀ ẹ̀rí wa o mo fi ní tó bá wúkọ́ yín tú àṣírí yín ẹ̀yin nílẹ̀ Yorùbá yìí ìmọ̀ àkídà wo lẹ mọ̀ tàwíìdì wo lẹ mọ̀ irọ́ tẹ̀ ń gbé káàkiri ẹ̀yin máa tàwíìdì ẹ̀yin máa àkídà níbo lẹ ti ké tẹ́ ẹ̀ kan parọ́ so jama so bó ti mánu inú náà àwọn nǹkan tí a ti jọ sọ sẹ́yìn tí mo ní mo wá nù tó bá wá wúkọ́ yóò tún wá gba nǹkan mi.